káàbọ̀ sórí ètò Má Sọ Òyìnbó Ìjẹ̀ṣà. Inú mi dùn wípé mo pè yín, ẹ dá wa lóhùn. Bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ ti ní àǹfààní sí 100,000 naira tẹ́ ẹ bá sọ òyìnbó tá a fi parí ètò yìí, tẹ́ ẹ dẹ̀ dáhùn gbogbo ìbéèrè tí a bá béèrè lọ́wọ́ yín lórí ètò yìí. Ṣé inú yín dùn sí? Inú mi dùn. Èló ni mo sọ pé ẹ láǹfààní sí? Ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá. Mo sọ pé ẹ ti ní àǹfààní sí 100,000 naira. Òun náà mo béèrè lọ́wọ́ yín pé lónìí 100 náírà. 100 naira. Bẹ́ẹ̀ni. 100 naira. Bẹ́ẹ̀ni. 100 naira. Bẹ́ẹ̀ni. Màá ní sùúrù fún ọ, màá ní sùúrù fún ọ. Kò sí wàhálà. Tó bá jẹ́ wípé ẹ gba gbogbo ìbéèrè yìí, ṣé ń gbọ́ mi, tẹ́ ẹ gba gbogbo ìbéèrè yìí, tẹ́ ẹ dẹ̀ sọ òyìnbó kankan ni mo sọ pé máa láǹfààní sí o. Ẹ dẹ̀ ní àǹfààní sí vest tán ti customize Má Sọ Òyìnbó láti iléeṣẹ́ Fabulous Clothes and Prints. Àgbọ́yé. Àgbọ́yé. Bẹ́ẹ̀ni. Àgbọ́yé. Bẹ́ẹ̀ni. Ó yá, ẹ jẹ́ ká lọ. Ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Olóyè Dókítà Àjíbádé Ọlátúndé. Èmi ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tó ń talé talẹ̀ àti dúkìá. Ẹ dárúkọ orúkọ iléeṣẹ́ yẹn gẹ́gẹ́ kan sọ pé ẹ ń talé dúkìá. Tó ń fẹ́ àmọ́ bíi dára ni wàá wá ẹ̀mọ̀ bí dára ni wo fídíò yìí lọ́wọ́ rà ẹ́. Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí orí ètò tá a wà pé máa sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ. Ọlá real estate company máa ní. Ẹ ṣé gan-an. Ẹ ṣé gan-an. Ẹ ṣé gan-an. Ọ̀dà ọmọ ìlú bo ni? Ọmọ ìlú Ìrẹsì ni mí. Ìrẹsì. Bẹ́ẹ̀ni. Ṣé south ní Ìrẹsì ni àbí west? Ìjẹ̀ṣà náà ni, ọmọ Ọ̀wá ni wá. Ọmọ Ọ̀wá ọmọ Ẹ̀kọ́. Ṣé apá abo ni, ṣé west ni, ṣé east ni? Apá gúúsù. Gúúsù. Bẹ́ẹ̀ni. Ilé wo lẹ ti jáde? Ilé ìwé wo? Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Orúkọ ẹ̀ náà. Ẹ máa ní láti sọ òótọ́ láwọn ọ̀tá ìjọ lọ sùn. Wọ́n lè sọ pé ọ láti rèé. Tẹ bá gbà mí láyè láti sọ. Tẹ́ bá dẹ̀ ní yọ òǹkà mi. Ẹ sọ́nà ló ń ka Yorùbá. Ẹ tó bá lé. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ ó wà ní àdúgbò Ìlàjé. Ìlàjé? Ní Iléṣà. Ìlàjé ní Iléṣà. Bẹ́ẹ̀ni. Iléèwé pọ̀ bẹ́ẹ̀, skul pọ̀ bẹ́ẹ̀ gan. Orúkọ òyìnbó ló ń jẹ́. Ẹ̀jẹ̀ ní ká má sọ òyìnbó. Ká má sọ òyìnbó. Ó dáa. Yes, àwọn tí máa tó gbà owó tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ralẹ̀ ń talẹ̀ ẹ̀ ṣe gbogbo ẹ̀ yóò ti máa tó how many years? Ó ti lé ní ọdún mẹ́fà. Ọdún mẹ́fà, 6 years yẹn. Bẹ́ẹ̀ni. 6 years. Bẹ́ẹ̀ni. 6 years. Bẹ́ẹ̀ni. 6 years. Bẹ́ẹ̀ni. Láì fàkókò ṣòfò. Ṣé ẹ ti ṣetán fún àwọn ìbéèrè wa? Mo ti ṣetán. Ẹ ti ṣetán? Bẹ́ẹ̀ni. Are you ready? Mo ṣetán. Are you ready? Mo ṣetán. Are you ready? Kó tó di wípé a máa bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ̀yin náà ló máa lead wa ládùúrà yẹn. Olúwa, à ń lọ sórí ètò yìí báyìí, Olúwa máa bá wa lọ. Àmín. Olúwa, a bẹ̀rẹ̀ báyìí, Olúwa mú wa làjà. Àmín o. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ fẹ́ gbé 100,000 yìí lọlé? Ṣé ẹ ní ìgbàgbọ́ pé ẹ máa gbé lọlé? Bóyá Olúwa bá fẹ́. Bí Olúwa bá fẹ́. Bá mi fún ọ ní ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kí ló wà lọ́wọ́ yín? Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Ẹ bá wa pè nǹkan tó wà ní inú ìbéèrè yẹn síta. Okay. Tó farabalẹ̀ ní. Kí ni ní èdè Yorùbá? Bẹ́ẹ̀ ni sà. Àsíá. Síákẹ́. Àsíá. Àsíá. Bẹ́ẹ̀ni. Ẹ̀rù o. Àsíá ni. Flag. Àsíá ni. Kí wá ní kọ́lọ̀ flag Nàìjíríà? Àwọ̀ ewé, àwọ̀ funfun pẹ̀lú àwọ̀ ewé. Àbí green, white, green? Bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Gbèsè. Bẹ́ẹ̀ni. Gbèsè. Bẹ́ẹ̀ni.
ìbéèrè méjì ló wà bẹ́ẹ̀ o, kí ni kejì? Mi ti gbà bẹ́ẹ̀ gbà yẹn o, mi ti gbà o, kí ni ti kejì? kí ni ní èdè Yorùbá Kí ni? Fundamental. Fundamental ní èdè Yorùbá. Ìbọn ọmọ Yorùbá ni yín? bẹ́ẹ̀ni Olórí tu ni yín? ẹ̀tọ́ ó dàbí ẹ̀tọ́ 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 abẹ́tọ̀ ní tòótọ́. Fundamental human rights, àbí? ó dàbí ẹ̀tọ́. Fundamental human rights ṣe ìgbà nínú ara yín? bẹ́ẹ̀ni mo gbà. Ẹ dẹ̀ ní mo ní boldness, ẹ ní boldness pé ẹ gbà béèrè yìí. bẹ́ẹ̀ni mo ní ìjọba ń parí. ẹ lè ràn wá lọ́wọ́ láti sọ fún wa torí àwa kẹ́kọ̀ọ́ ní flag yẹn kí lẹ pè flag? àsíá. ẹ gbà yẹn ẹ mọ̀ pé mo láìkì so fundamental yẹn la ń pè ní pàtàkì. pàtàkì ó dà. ẹ sọ pé ẹ ṣé olùkọ́. ẹ ṣé. sọ pé thank you my teacher. ẹ ṣé. ẹ ṣé púpọ̀. ẹ sọ pé thank you my teacher. ẹ ṣé púpọ̀. bá mi fún ẹ ní ìbéèrè tó. question kí ló wà lọ́wọ́ yẹn? ìbéèrè kejì. ìbéèrè kejì. parí òwe yìí kò sì túmọ̀ rẹ̀. a kì í ṣòòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ó má mọ̀. o ti wọ́n náà gbà á sí wọ́n ti dá ẹ̀ tán ni wọ́n ní parí òwe yìí kí o sì túmọ̀ rẹ̀. a kì í ṣòòṣà lódò bẹ́ẹ̀ni kí làbẹ̀làbẹ̀ ó má mọ̀. ìtumọ̀ rẹ̀ ni a kì í fárí lẹ́yìn olórí. a kì í fárí lẹ́yìn olórí. mi ní pé kẹ́ bá mi sọ òwe mi tó jọ mọ́ òwe yẹn. a kì í ṣòòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ó má mọ̀. ẹ bá wa explain torí àwa Gen Z. ẹ jẹ́ kí n túmọ̀ ẹ̀ báyìí. gẹ́gẹ́ bí ẹ sì jẹ́ atọ́kùn ètò yìí kò sí ohun tá a lè ṣe lórí ètò yìí láì sí yín níbẹ̀ bí mo ṣe lè túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ àti kété di pé ẹ̀sùn síwájú ẹ máa ń kí àwọn oríkì kan tí n bá ń wo àwọn fídíò àgbà àti yín kan mo fẹ́ kẹ́ kíra yín bẹ́ẹ̀ ti máa ń kíra yín ní orí advert yẹn. òyìnbó mo máa ń fi kíra mi màá ní èmi ní òyìnbó ni ẹ kíra yín mo máa dárúkọ mi màdé mi èmi ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ talétalẹ̀ tó dẹ̀ tún fi lọ́mọ lọ́wọ́ nílẹ̀ Ìjẹ̀ṣà. síbẹ̀ yẹn kó dùn àbí kó dùn torí pé òyìnbó ni. kò ló ṣe kúrò létí mi báyìí. bá mi fún ọ ní ìbéèrè mi ẹ gbà yẹn ẹ gbà tó fúnra yín ẹ gbà yẹn. ẹ ṣé. béèrè kí ni yẹn. ìbéèrè kẹrin fi àmì sórí bùjẹ bùdànù. béèrè kí ni ná. bùjẹ bùdànù. ok béèrè kẹrin. ẹ jọ̀ọ́ sí mo lè rí gègé. gègé. a máa fún wọn ní àsìkò náà ni. wàá bẹ̀ náà bùjẹ. bùjẹ bùdànù. dòré dòdòdò. kí lẹ sọ. dòré dòdòdò. bùjẹ bùdànù. bẹ́ẹ̀ni. bùjẹ bùdànù. dòré dòdòdò. kí náà ń pè ní bùjẹ bùdànù kí tó di pẹ́ fàmì ẹ̀gẹ̀ sí kí náà ń pè ní bùjẹ bùdànù. ẹni tó bá ní nǹkan tó pọ̀ yàfùyàfù. ṣé kìí ṣe nǹkan tẹ́mí ni pé giver ló ń máa give. ẹni tó ń fún ni ẹni tó ń bùjẹ tó tún fún yàn. tó tún fún yàn. bẹ́ẹ̀ni. ṣé àmì ẹtú àmì ẹ pè mí. dòré dòdòdò. ẹ ṣúọ. bùjẹ bùdànù. ẹ ṣúọ. ó dá mi lójú. ẹ ṣúọ. ó dá mi lójú. ẹ ṣúọ. bẹ́ẹ̀ni. ẹ̀rọ torí ó fẹ́ parẹ́ níyẹn o. dòré dòdòdò. dòré bùjẹ bùdànù. ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín. bá mi fún ọ ní ìbéèrè tó kù. wọ́n láti kó tó di pé ẹ̀ka béèrè yẹn kí ni best subject nígbà tẹ̀ wá school.
Yorùbá náà wà lára ẹ̀. ẹ dárúkọ márùn nínú àwọn best subject yín. Yorùbá, èdè Gẹ̀ẹ́sì, eré ìdárayá. Eré Tẹ́ ìdárayá. bá gbà mí láyè láti sọ lóyìnbó, màá sọ. Eré ìdárayá. Eré ìdárayá. Eré ìdárayá pín sóríṣiríṣi. Eré ìdárayá. Eré ìdárayá. Eré ìdárayá. Èdè Gẹ̀ẹ́sì pẹ̀lú Ẹ ti sọ tẹ́lẹ̀. èdè Yorùbá táwọn Ẹ ti sọ tẹ́lẹ̀. Nínú márùn ẹ ti dárúkọ mẹ́ta. Òǹkà. Òǹkà. Bẹ́ẹ̀ni. Subject mo gbé o. Òǹkà. Òǹkà. Subject. Òǹkà. Subject. Ó wà lára ẹ̀. Subject mi sọ pé bóyá tọ́pìkì o. Bẹ́ẹ̀ni, òǹkà. 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 Bẹ́ẹ̀ni. Ó dàbẹ̀ máa bá wa sọ òǹkà yẹn lóyìnbó ká lè mọ̀ o. Ṣé ẹ gbà mí láyè? Tẹ́ bá gbà mí láyè màá sọ. Ó yẹ dárúkọ karùn-ún. Ẹ̀kọ́ nípa ètò ìlera. Ìbéèrè wo ló wà lọ́wọ́ yín? Question kíni? Ìbéèrè kíní. Ìbéèrè kíní. Kí ni Ìjẹ̀ṣà ń pè ní ìgbàsọ̀rọ̀? Ìgbàsọ̀rọ̀ ni ohun tí a máa ń fi sí ara òrùlé tó máa ń gbé òjò. Ìgbàsọ̀rọ̀. Dòdòdòdò. Mi ní kẹfà mi sí. Ìgbàsọ̀rọ̀. Ìgbàsọ̀rọ̀. Òun ni ohun tá a máa ń fi sí ara òrùlé ilé. À ń fi sí ara òrùlé. A máa ń fi sí ara òrùlé ilé tó máa ń darí omi tójò bá ń rọ̀. Ó máa ń darí omi sọ́nà kan. Ẹ̀sùn ọ̀ṣà. Dá mi lójú. Lọ gbéke sí. Ìgbàsọ̀rọ̀. Ìgbàsọ̀rọ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ wá ní pé nǹkan tó ń ṣe. Òun náà máa ń ṣe ìgbàsọ̀rọ̀ ni ohun tá a máa ń fi sí ara ilé tó máa ń darí omi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí pé ká lọ gbéke sí. Torí ìgbàsọ̀rọ̀ ó máa ń kó omi kàkà tó fi máa fọ́nká ó máa àkópọ̀ sójú kan. So nǹkan tá a máa ń gbé sára ilé yìí òun ni Ìjẹ̀ṣà ń pè ní ìgbàsọ̀rọ̀. Ẹ̀ṣọ́. Ó dá mi lójú. Ẹ̀ṣọ́. Ó dá mi lójú. Ẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ni. Ìgbàsọ̀rọ̀. Ìgbàsọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Tí bá wá ní Ẹ̀gbá ńkọ́? Ẹ̀ẹ́dẹ́ sọ̀tún mẹ́ fún mi. Tí bá ní Ẹ̀gbá ńkọ́? Ẹ sọ̀tún mẹ́ fún mi. À ń kẹ́kọ̀ọ́ náà. À ń kẹ́kọ̀ọ́. Ṣé bí mi mọ Yorùbá kí báyìí pé wá cheat mi lórí ètò yìí? Lára. Ẹ̀ṣọ́. Ìgbàsọ̀rọ̀ òun ni ohun tá a máa ń fi sí ara òrùlé tá a fi máa ń darí omi. Ẹ tún ṣe orí bíi tiẹ̀ náà. Tá a fi máa ń darí omi. Ìgbà tá a wà ní kékeré àwọn òbí wa tójò bá ń rọ̀ a ní ká lọ gbéke sí ẹnu ìgbàsọ̀rọ̀ ká lè rí omi tó pọ̀ dáadáa. Tó pọ̀ dáadáa. Ẹgbà. Ẹ ṣé. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Èló lọ́wọ́ yín kú sí ẹ̀yìn. Ọ̀gá ó sì kú wa. Ẹ sọ owó yìí náà fi sílẹ̀ owó tó rẹ̀ epo sí mọ́tò. Èló ló kù sílẹ̀. Ẹ sọ ara béèrè ní o tẹ́ ẹ̀ bá mi ilé o máa já o. Ẹ máa sọ ẹ ní sùúrù fún mi. Ọgbọ̀n. Ọgbọ̀n. Bẹ́ẹ̀. 30. Ọgbọ̀n. 30. 30. 30. Ọgbọ̀n. 30. Ọgbọ̀n ni nǹkan tẹ́ ẹ sọ yẹn lóòótọ́. 30. 30. Ẹgbẹ̀rún. 30. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Ní 30. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Ní 30. Òun ni nǹkan tó kù. Ní 30,000 yìí. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Ẹgbẹ̀rún. Lọ́nà ọgbọ̀n. Ẹgbẹ̀rún. Lọ́nà ọgbọ̀n. Ọ̀dà Ẹgbà torí tí n bá ní pé Ẹgbà kó má dàbí pé tó ní ìmọ̀ tọ́mọ̀ mi léde ẹ̀jẹ̀ aṣáájú rẹ̀ ní ìmọ̀ tọ́mọ̀ mi léde lórí àyà mi kàn já sókè látàrẹ́ yìí láàyè wàhálà ti wà báyìí o wàhálà ti wà. Pẹ́sẹ̀ kí ló wà lọ́wọ́ yín? Ìbéèrè karùn-ún. Ìbéèrè wọn lè ó pàkásọ. Kí ni ọ̀dà ní òǹkà Yorùbá? Kí ni CD? Ní òǹkà Yorùbá. Kí ni Roman numeral CD? Ní òǹkà Yorùbá. Ẹ̀mí ní kẹ́ wo torí mi mọ̀ bóyá àwọn aráalé ń fún yín. Ní òǹkà Yorùbá.
mi ò gbọ́ rí pé Yorùbá tún ní nǹkan tẹ́ ẹ kọ síbi. Nǹkan tí mo mọ̀ ní. Roman numeral wà bẹ́ẹ̀ CD so ẹ túmọ̀ báyẹn sí Yorùbá. Nǹkan tí mò ń sọ náà níbẹ̀ ní kí ni nǹkan tẹ́ ẹ sọ yìí. Ní òǹkà Yorùbá. Ní òǹkà Yorùbá tó bá jẹ́ káàkà ló òǹkà Yorùbá a b. Bá mi parẹ́ ṣẹ́ẹ̀ṣì bẹ́ẹ̀. Ẹ lè sọ tún mẹ́ àwa kẹ́kọ̀ọ́ náà ẹ lè bá mi sọ tún mẹ́. ẹ̀jẹ̀ torí gbogbo àwa lẹ́rìn ní sí yẹn 100 ní Roman numeral. Ní ti Yorùbá. Ní Roman numeral tábà ní ká sọ sí yẹn 100 ní d 500 so tábà minus 500 yẹn kúrò nínú tábà yọ 100 yẹn kúrò nínú 500 ó máa kù èlò báyẹn. A kù ẹgbẹ̀rún lọ́nà igba. Ẹ sọ lóyìnbó ẹ rí kíni. Okòólénígba. Níbo. Okòólénígba ó dín ọgọ́rùn-ún. Okòólénígba ó dín ọgọ́rùn-ún. Kí ni 400 ní Yorùbá? Okòólénígba. Kí ni 400 ní Yorùbá? Kó tó di pọ́n parẹ́. Igba ni nǹkan tẹ́ igba ni ìdásí méjì okòólénígba. Kó tó di pọ́n parẹ́ o. Okòólénígba ó dín ọgọ́rùn-ún. Bámbámbámbám. Pẹ̀lú bí mo tún ṣe gbé yín débẹ̀ tí mo gbé yín débẹ̀. Ọlá nǹkan má sì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni ó tó repo sọ́kàn. Nǹkan má sì wà ń bẹ̀. Kí ni kọ́lọ̀ aṣọ tẹ́ wọ̀ yìí? Ṣé tòkì àbí ti. Gbogbo ẹ̀ mo fẹ́ pẹ̀lú àwọn àkún gbogbo ẹ̀ tó wà lọ́wọ́ yín. Àmì eérú rè. Eérú. Àmì funfun rè. Àmì dúdú rè. Kí ni eérú? Eérú àmì. Nínú ọ́fẹ́ tí mo fẹ́ ká kalẹ̀ yìí kí báyìí pé ẹ máa tún jẹ gbèsè lọ o. Nínú ọ́fẹ́ tí mo fẹ́ ká kalẹ̀ yìí nínú eérú lẹ pé ṣé blue ni àbí pink èwo ló wà nínú. Àmì eérú rè. Tẹ bá gbà mí láyè láti sọ lórí. Ní English. Màá sọ. Àbí English. Ní English. Tẹ bá gbà mí láyè láti sọ. Ní English. Àmì eérú ni Yorùbá mọ̀ sí. Eléyìí ni àmì funfun. Àmì dúdú rè. Àmì pupa rè. Àmì dúdú náà rè. Kí wàá ní kọ́lọ̀ yẹ́lò? Ní Yorùbá. Aró. Aró kẹ̀. Ìṣàró. Ó pàkàṣọ. Bá mi parẹ́ kí ó tó di wípé a máa parí ètò yìí. Chivolat, the number 1 real estate broker in Ìjẹ̀ṣà land. Ẹ kìlà yín kí ló ṣe sójú mi lé ní. Lórílẹ̀ Ìjẹ̀ṣà. Sójú mi lé ní. Àwọn Gẹ̀ẹ́sì wà nù ẹ̀nu. Ẹ kìlà yín. Ìtẹ́ bá gbà mí láàyè láti sọ bí mo ṣe máa ń sọ. Èmi gbà yín láàyè. Ṣé gbà mí láàyè? Èmi gbà yín láàyè mi mọ tolóògbé bọ̀ èmi gbà yín láàyè. Tolóògbé náà gbà mí láàyè. Tẹ́ bá gbà mí láàyè màá kíra mi bí mo ṣe máa ń kíra mi. Ẹ ṣe pé a pè yín pé ẹ dá wa lóhùn. Ẹ lẹ́ẹ̀kan ṣe bá mi dárúkọ yín fún àwọn aráalé. Ẹ ṣé gan ni. Orúkọ mi ni Olóyè Dókítà Ajíbádé Ọlátúndé. Èmi ni aláṣẹ àtolùdarí iléeṣẹ́ tó ń talé talẹ̀ nílẹ̀ àti lókè òkun. Nílẹ̀ Ìjẹ̀ṣà land. Bẹ́ẹ̀ni nílẹ̀ Ìjẹ̀ṣà wa. Ìjẹ̀ṣà land. Ìjẹ̀ṣà wa. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan pé a pè yín pé ẹ̀rẹ̀ tún dára lóhùn pé àwọn ọmọ kékeré yìí pè yín. Ẹ má rò pé bóyá sí finish eléyìí kì í ṣe sí finish just for entertainment ṣe to understand kí kò sẹ́ńbọ̀dì tó mọ̀ tán èmi náà mọ̀ kẹ́kọ̀ọ́. Ṣé gbà mí láyè láti sọ̀rọ̀? Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ni. Ẹ fẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni bí a ti bá. Ṣé tàbí parí tàbí ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ètò yìí. Ẹ fẹ́ sọ̀rọ̀. Ọ̀rọ̀ díẹ̀ náà ni. Ọ̀rọ̀ ìwúrí díẹ̀. Ọ̀rọ̀ ìwúrí. Ẹ wàá fẹ́ sọ ní Yorùbá. Ẹ sọ Yorùbá. Bọ̀ ẹ náà sọ Ìgbò. Ṣàbí mo máa sọ Ìgbò lára. Mi ní sọ Ìgbò. Ó yá. Inú mi dùn láti wà lórí ètò yìí lónìí. Àpẹẹrẹ wípé èdè wa à ń gbé lárugẹ. Mo máa ń wo eléyìí tó jẹ́ pé ká máa ń wò ká tó délé ilẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé tún ní ìgbáradì dáadáa torí mi ò lè ṣe kí n má wò ó nǹkan tẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ yìí Ọlọ́run á kún yín lọ́wọ́. Inú mi tún máa dùn tẹ́ bá tún lè gbé àwọn èèyàn lóríṣiríṣi wá láti máa gbé èdè wa
lárugẹ. Abẹ́yìn náà máa ran ètò yìí lọ́wọ́. Abẹ́ni Ọlọ́run á ràn mí lọ́wọ́. Ká sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ sọ káwọn èèyàn tún lè sọ pé mo fẹ́ wá kẹ sọ́bà lórí ètò báyìí bóyá ilẹ̀ ilé plot kan ní ìjà. Màá ronú sí. Ẹ máa ronú sí. Màá kàn sí yín. Ẹ máa kàn ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ wá jẹ ẹ̀bùn ẹ tètè múra sáàdúrà o. Ẹ ṣe gan nípa àgbẹ̀yìnpẹ̀ wálẹ̀ kan sí. Thank you very much, sir. Please subscribe and like, and in case you miss the first episode, click on this link and watch it. Thank you so much.